Ọbásanjọ́ ṣe àbẹ̀wò sí Aláàfin Ọ̀yọ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ṣe àbẹ̀wò sí ààfin Aláàfin Ọba Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbẹ̀wò Ọbásanjọ́ yìí ló jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ti fi ọba náà jẹ gẹ́gẹ́ bí Aláàfin kẹrìndínláàádọ́ta ní Ọ̀yọ́ nínú oṣù kẹrin ọdún 2025. Ààrẹ Nàìjíríà nígbà kan rí ló ṣe àbẹ̀wò sí Aláàfin pẹ̀lú ọmọ rẹ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ àti àwọn lẹ́kàn-lẹ́kàn tí ààfin sì gba gbogbo wọn tọwọ́ tẹsẹ̀. Ohun tí òun àti ọba aládé náà jọ sọ kò hàn sí ẹnikẹ́ni lásìkò tí wọ́n kó ìròyìn náà jọ, ṣùgbọ́n àbẹ̀wò yìí ló wáyé lẹ́yìn gbọ́nmi-sí-omi-ò-tó tó wáyé láàrin ọba Abímbọ́lá Ọ̀wọ́adé àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì lórí ìfijoyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni fi oníṣòwò Ìbàdàn kan jẹ, ìyẹn Dọ̀tun Sànúsí, tí Aláàfin sì yarí wípé kó lọ sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ nítorí ọba Aláàfin nìkan ló ní àṣẹ láti fi èèyàn jẹ oyè tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá pátápátá.